Ọlọ́run mo jogun jà ni. Èsè yìí kọ́ dá nínú ogun ṣùgbọ́n lónìí mo yá wí hàn kó kíyèsí. Ogun inú àtogun ìta ọ̀kan ṣàgbà o. Ogun àfojúrí àtèyí kan hàn fojú rí ọ̀kan ṣàgbà. Ṣé wo eré yìí kan fojú rí ni kò yóò rí lójúkojú bá wọ́n yóò mú gbọ́kàn á ta sí. Kọ́ bá bọ̀ wọ́n yóò yẹra wọn. Wọ́n yóò pinnu náà kan rẹ pé ogun àdojúkọ kò dé múra gírí kò dojúkọ kò borí rẹ̀. Òun ni òyàtọ̀ kẹ́ láàrin ogun kì í Dáfídì jà àtogun kọmọ rẹ̀ Sólómọ́nì kọjà. Ṣé ní Dáfídì ni ọ gbógun tí ọ lé kánú igbó ọ tàjẹ̀ sílẹ̀ ọ pànìyàn èèyàn náà pa ni. Ṣùgbọ́n nígbà kọ́ rẹ̀ a ṣe tán kọ́ rẹ̀ agbójọba lẹ́yọ̀ Sólómọ́nì. Sólómọ́nì jákun rí i pé èlè sógun mọ́ ọ̀rẹ́ jákun bẹ̀rẹ̀ sí sùn. Lè bẹ̀rẹ̀ sí ṣubú nínú ogun ìta àbá rẹ̀ ti ṣẹ. Ó rí òkété àyíká rẹ̀ wí áá èmi láyé dáadé kò bẹ́ẹ̀ yìí. Ẹ̀ sí wàhálà ẹ̀ sọ ní bá mi dulẹ̀ ẹ̀ sọ ní bá mi duyà. Ọjà kò bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì nínú ẹ̀mí. Ogun tẹ̀mí nìgan òun lógun kò jù. Onímọ̀ṣẹ́ àrọ̀ wípé kọ́ mo gba èṣù láàyè kí mú ọ mọ́lẹ̀ nípa togun tẹ̀mí. Sátánì a fẹ́ tàn ọ́ jẹ àìwẹ̀lé problem. Wọ́n rí bá lúlú olú òyìnbó ni. Àárín ọ̀pọ̀lọpọ̀ ràn kì í sọ́lọ́run wọn ẹ̀ gbàdúrà torí pé wọn kẹ́ ń wá lé tọ́ra àti rí. Ṣùgbọ́n àkóbá kèrò ọkàn ni kò ṣe fún Sólómọ́nì. Àkóbá ayérayé ni o. Hàn rí ikàn ya òun pẹ̀lú kété ìkìlọ̀ kàbá rẹ̀ ṣeun. Wọ́n àmọ́ wí Sólómọ́nì inú òdẹ̀ra kọ́ra bá ti dẹni jù wàhálà náà ni. Olórin nìkan lè kọ́ pé Ọlọ́run ikọ̀ ọmọ gbẹ́kùn kọ́ ọmọ mẹ́kùn kò pátápátá kẹ́ máa di pé ìgbéraga bà léhun. Àyè rírí ni ìgbà kárí kéè sógun ìta mọ́. Sólómọ́nì jákubẹ̀ sí ṣìgbẹ̀fẹ́ kọ́ ọ̀rọ̀bìnrin ọlọ́bìnrin kẹ́ lọ. Àìbí sọ̀ tí a lè tẹ̀ àìkété àgbáyé àìsàn obìnrin kan dàbí ètè rẹ̀. Ajákudẹ̀ fẹ́ lè yí ni. Kọ́ lọ síta kàn fẹ́ yà ṣe òkéde níwájú tẹ́ḿpìlì àbí kàn fẹ́ yà ṣàdúrà kó dẹ̀ débẹ̀ ọmọ ẹ̀sẹ̀ yìí kọrin lìsín ni àwọn ọmọ Íjíbítì kan ni ṣùgbọ́n ọpẹ́ kò tí ì gbébé ọ̀rẹ́dẹ̀ darapọ̀ mọ́ra akọrinra líbe àìkàn wíkẹ́ rí òun lọ́fíìsì òun. Báà ní Sólómọ́nì ṣe o àbá pásítọ̀ pé pásítọ̀ kan tẹ á síbẹ̀ ní ṣáájú rẹ̀ sópinlẹ̀ ẹnì sí ríjíọ̀nì ni wọ́n ti ṣì kété oṣẹ́ gbé tó ogun kọyọ kọ̀ jà létí ṣẹ́ ọ̀rẹ́ lọ síbẹ̀ wọ́n ya èṣù wọ́n mu tíì wọ́n jòkó sórí àga kàn ń pè ní rolling amushia bí òyìnbó iye mi amushia wọ́n rè tẹ fóònù nọ́mbà ẹ̀ka Sólómọ́nì ajákundẹ̀ fẹ́ràn ó ní ibẹ̀ ni Sólómọ́nì ti rà kóbá o pé ara kóbá lórúkọ Jésù. Múra gírí ogun tinú nìgan òní yẹ kó ajá nípa àdúrà kó ajá nípa wàásù kó ajá nípa ìṣọ́ òru. Ogun tinú ó burú gangan jogun ìta. Tí orógun ìta ni ó ṣe é fojú rí wọ́n mọ̀ ní kì í lé ọ kó fẹ́ pa. Ṣùgbọ́n ogun tinú kíyèsí ìwà mímọ́ lè yẹ olè rẹ títí láéláé olólórin Dáfídì sọ nínú orin 93. Múra sọ̀rọ̀ ìwà mímọ́ ni múra sàdúrà gbígbà ṣàtúnṣe kó bá lẹ̀ṣẹ̀ kó fẹ́ wọlé gbógun tí mo wí sọ ní kúkú mọ̀ ogun tinú oko ibà ni o. Ṣọ́ra kogun inú kò dẹ̀ múra kó borí ogun ìta. Ọkàn rọrùn gan nígbà kó bá ti borí ogun tinú èyí kò ṣe é kù ó kéré orúkọ mi òun lòjó ọmọ àbálábí tán àmọ̀ràn ni mo gbà ọ́ mi wí wẹ́ẹ̀ ṣe pásítọ̀ mi wí wẹ́ẹ̀ ṣe ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ṣọ́ra lọ́gbà kó bá rọ̀ ọ́ lọ́rùn ṣọ́ra kogun inú